tó lọ síbi tó jìnnà pé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ oore ibo láti bẹ̀rẹ̀ oore ọlọ́run ní bẹ̀rẹ̀ oore láti inú ilé rẹ̀ ni. ọ̀pọ̀dá ẹ̀kúkà látàbùdù ìrìnàìyá òbí àlìdò ní ìsáàlẹ̀. lọ́pọ̀ ìsáàlẹ̀ ayà 33. ọ̀rẹ́ tẹ̀kìtìlú lẹ́músà lẹ́tì. ọlọ́run fẹ́ sọ fún ọbí tó ẹ̀kọ́ lọ níbi oore ọwọ́ àwọ̀ ìkéde láti bẹ̀rẹ̀ rí láyé ọlọ́run ní bẹ̀rẹ̀ oore látọ̀dọ̀ àwọn tí wọ́n bí ọ lẹ́ni àkọ́kọ́ tó ṣeré fún àwọn òbí rẹ méjèèjì olóore rẹ ni wọ́n jẹ́ ọlọ́run bí wọ́n lè wá ẹ̀dẹ̀dẹ̀ ní ìsáná bá ń ṣe dáadáa sí wọn. ìmọ̀ ẹgbẹ̀rún gẹ́gẹ́ ìdájọ́ ìdìbò àdúmọ̀ ìlà ọmọ. ọlọ́run ní méjèèjì ló pèsè ọlọ́run ní abọ́kan lọ ókù kan. ọ̀lá àtẹ̀kùn láwọn òfin. ọlọ́run ní látẹ̀kùn láwọn òfin ọ̀rọ̀ sí ọ̀rọ̀ wọ̀nyí ọlọ́run ní má bà ní sọ́ọ̀sì wọn. ọ̀lá àtẹ̀lẹ̀ àrùn ọlọ́run ní má jàgbé mọ́ wọn gbọ́dọ̀ fara ni wọ́n ò ọlọ́run lọ́rọ̀ alápàdé ni ọba mi sọ fún ọkọ jáde lẹ́nu rẹ. láì ibi ọlọ́run bá kí ọ ibi ọba jáde rẹ̀ yẹ apá rẹ̀ ńlẹ̀ fún wa. ọmọ ẹ̀yà ní ìlú sẹ̀bíyá. wọ́n bá ti bẹ́ẹ̀ tó tún máa ń bẹ mi ọlọ́run pé bá mi kẹ́ wọn ju bí a ṣe kẹ́ mi ń gbà mọ́ wà ń kékeré lọ. wà á ti yọlí kúrò. àtọwò ìrìnsìkì náà ló ṣẹbí. ojú mi tí ń lọ gágá nìyá. wà láti máa ṣe bẹ̀rù sí ibi tó bá bẹ̀rẹ̀ rẹ̀ tó ṣe rẹ̀ láyé. wà á ti bẹ̀rù kúrò. àwọn tí wọ́n súnmọ́ hákọ̀ wú ọlọ́run ní gbére láti lé má jẹ́ kí wọ́n máa ara lé rẹ̀ sí ọ láti ta àwọn ará ta ni ọmọ ara wọn sí ọ pé ẹ bá bí lọ́gbàdábàjá òsì dání. ọlọ́run ní èrè gba owó bẹ́ẹ̀. àwọn gbàgbé kòrò bá ọlọ́ni àgbọ̀ òun bá mi fún wọn lẹ́tọ̀ọ́ wọn. wọ́n lè zìgí. ọwọ́ bá àwọn tí wọ́n ní tí wọn ò ní tó. wàbúlẹ̀ sẹ́bi. àwọn ọmọ ọjọ́ náà ọmọ rẹ̀ ẹ̀dọ́ ń bẹ̀ nu wa. wàláàtò bá ṣe ìdàkú sí wa. ọ̀rọ̀ ní ìtorí pé kọ́ sàánù wọn kọ́ wá dolo kó rẹ̀ ọ̀tá mọ́nà náà pa. iná ìlú bá sì rí ìdáká lóògùn wa lè sáyà tí. ọ̀rọ̀ náà tí wọ́n náà pààyàn ọmọ Yésù ni wọ́n. wàtá lè ṣàìdọ̀ lè ráńpẹ́ kàfé. ọlọ́run lè fi hàn. kálẹ̀ lè ráńpẹ́. ọ̀gbọ́dọ̀ mú lọ́rẹ̀ ọ̀gbọ́dọ̀ kọ́ sí ẹ̀ nítorí ó ti yẹ aláìmoore sọ́ba tó dà. orin tọ́nà bí a ṣe ewu ó ní gbé láti sáré kórìbá bó ti wá ní oṣèré fún sàlórí kórìbá kò wá dúró mbẹ́ ọ yẹ kọ́wọ́ ibi tó ti mọ̀ pé Islam ẹ̀sìn tó dáa ẹ̀sìn àlàáfíà ní kò dúró ibi tí òfin dúró mẹ́ pé oore yóò mọ ní ibi ẹni tó súnmọ́ nìkan oore yóò mọ lọ́dọ̀ ọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí nìkan ọlọ́run o lè tún ẹ̀sẹ̀ǹdì oore èlì lọ sí sùwàtò rẹ̀ nìkan láàyè ní àwọn fún mi. ọ̀dẹ̀ ni ọlọ́run ọba mi ọ̀pọ̀ fún yín. Àlélẹ́bí ìrẹ̀lẹ̀ yóò bá tí ló kò fìdí. Gbogbo àwọn tọ́já sí pé wọn ò bá yín yà kì í ṣe ti pípààyàn níbẹ̀ o. Àwọn tí ò kógun jà yín, tí wọn ò dààmú yín, tí wọn ò wàhálà yín níbi ẹ̀sìn yín, Ọlọ́run ní nǹkan fún yín. Wàlámi okùnrin jù, wàlámi okùnrin jù. Tó gbàdá. Ìyá àdìgbò ń dàgbàrú. Wọn ò bá yín jà, wọn ò kógun jà yín, wọn ò sì lè yín jáde nínú lẹ́tẹ̀ ń gbé. Ọlọ́run ní nǹkan fún yín kẹ̀ ṣe dáadáa sí wọn, àwọn ẹlẹ́sìn kejì wa lọ́wọ́ ń sọ ni. Nítorí mistake tẹ́lẹ̀ omi ń ṣe ìwò wọn wò dèfè rí. Ọlọ́run ní nǹkan jẹ́ nǹkan fún yín. Ibi kẹ̀ náwó dáadáa sí wọn, dáadáa kẹ̀ ṣe dáadáa pẹ̀lú wọn, dáadáa àwọn ọ̀wá lópin. Inú dáadáa ni kí wọ́n sọdún wọn ká kí wọn. Inú dáadáa ni kí wọ́n sọdún wọn, wọ́n gbóúnjẹ fún wa ká jẹ.
inú dáadáa òun ni kí wọ́n kàṣe sàárà fún wọn nítorí ọba débi àyà míì àwọn tí ìṣẹ̀lẹ̀ tí wọ́n ní á fún wọn ní sàká ọlọ́ọ̀ni innama sadaqat lil fuqara ọlọ́ọ̀ni sàráàyà sàkáyà ọwọ́ àbáwọn tí ò ní abáwàtọ́ ni tí wọ́n ò ní tó àwọn arìnrìn àjò ń bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń gba zaka tí wọ́n ń zaka fún wọn nú ẹ̀ pàtàkì kúló ń bo ibi tí ń lọnu mọ̀ọ́lá bá tó kúló kù wọ́n kò ìṣẹ̀lẹ̀ sí wa ẹ̀sìn ọ̀dà wa pọ̀ ìgbéyàn lọ dà wá pọ̀ ọwọ́ adásùkò tá a máa yọ sàká ọlọ́ni ẹ fún wọn sàká kẹ́ ẹ fi ṣe kí ni ẹ fi fa ẹ̀mí wọn sínú ẹ̀sìn kí wọ́n ní kí ló dé àbáwá ṣe yọ ọ́ nìyẹn ebi ìṣẹ̀lẹ̀sìn yìí ọwọ́ ní kò mí ní kó ìṣẹ̀lẹ̀sìn wọn wò ní ìgbóore wa ìgbóore wa ọlọ́ni ẹ ṣe bẹ́ẹ̀ fún wa inú dáadáa tọ́lọ̀ ní ká ṣe sí wọn ní àtẹ̀bàrú ọlọ́ni ẹ ṣe dáadáa sí wọn kọ nínú dáadáa tí wọn ní ẹ ṣe sí wọn bẹ́ẹ̀ bá wà lé ní ilẹ̀ yín agbára wọn dọ́dọ̀ mùsùlùmí lónìí ó lè jẹ́ stéètì ó lè jẹ́ fẹ́dírà kọ́ wá rí i pé ẹlẹ́sìn kejìlá àwọn ọlọ́run ẹ gbọ́dọ̀ jàǹbá wọn ẹ̀tọ́ tó bá ṣe fún mùsùlùmí ọmọ ìyá rẹ ni kò fi fáwọn náà àyè tó bá fi gbọmọ ìyá rẹ mùsùlùmí ni kò fi gbà wọn náà ara tó bá fi gbọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí ni kò fi bẹ̀ wọn ọlọ́run ẹ tún ṣe déédéé dáadáa tó yàtọ̀ fún déédéé bẹ́ẹ̀ bá ṣe dáadáa sí wọn ẹ tún wá ṣe bí ọ̀rọ̀ bá dé pé ọ̀rọ̀ dájọ́ bá dé ẹ jẹ́ kí dájọ́ wọn lọ má torí pọ́mọ ìyá rẹ mùsùlùmí òun lọ́jọ́ ìbí kọ́ wá rí pé kírísẹ́nì lọ́dà rẹ̀ wá ní pé kìí ṣe lẹ́sìn ní kọ́ wá gbárí fún kírísẹ́nì ọlọ́run ní má ti bẹ́ẹ̀ ọlọ́run ṣe déédéé láàrin wọn inú dáadáa náà ni. ìṣòro ni ọlọ́run ọba yòókì gbogbo ẹni tí bá ṣe déédéé mọ fẹ́ràn rẹ̀ dáadáa ẹ̀sìn dáadáa ọlọ́run ọ wà láti ibi kábẹ̀rẹ̀ láti ẹni súnmọ́ adébi tó jìnnà dáadáa ní bá lọ́ọ̀dì onítọ̀ ọba wa kò ní bẹ́ẹ̀. ìmọ̀ fẹ́ lò nìmọ̀ wá lọ síbi wípé project wọ́n fún yín lóye lónìí torí project tí wọ́n ń ṣe masalasi wọ́n ní ìdí kẹ̀ẹ́dá sí ìmọ̀ wá ń bèèrè wípé project méjì ní bẹ project ọlọ́run project tàwọn ẹ̀dá wà lẹ́kùsà kí wá ní ìyàtọ̀ project ọlọ́run àti project tẹ̀dá project ti ẹ̀dá òun ni fásitì tá a máa ń kọ́ òun company tá a máa ń kọ́ òun school tá a máa ń kọ́ òun gbogbo orú nǹkan tá a kọ́ complex kan ní kìíní kan ní hospital ní ẹni tó lè wọ́kọ́ project tẹ̀dánù project kan náà lọ́wọ́ òní mọ́sálásí project ọlọ́run wá ní àṣírí àwọn orí kan wá ń bẹ tẹ́nìkan ṣoṣo ò lè dá sí àwọn orí kan bẹ èèyàn kan ṣoṣo lè dá sí àwọn orí kan bẹ nìkan ò lè dá sí fọ́nbèsì pa fẹ́ kọ́lé ọlọ́run kìí ṣe pẹ́ nìkan ní dá sí àjọ pàápọ̀ ṣe lọ́jọ́ kọ́lá wọn sọ pé ta àwọn àná alálìbéèrè wà tẹ̀lé wá. bọ́rọ̀ ẹ̀sìn bá délẹ̀ báyìí ọ̀rọ̀ sí ọlọ́run bá délẹ̀ báyìí àwọn apàwọn èèyàn pàápàá jùlọ ẹ̀yìn ta fún lóyè nítorí kò sẹ́ni tó yan oyè síwájú ọlọ́run láyé ọlọ́run ló kọ́kọ́ yan oyè òun ló kọ́kọ́ fọ́ọ̀mù kọmitì lọ́dọ̀ ànábì Ibrahima ànábì Musa alayhi salatu wa salam ọlọ́run ló fọ́ọ̀mù kọmitì ìdílé méjìlá ni ọlọ́run wá píìkì ẹnì kọ̀ọ̀kan nídìílé kọ̀ọ̀kan ó fi wọ́n fọ́ọ̀mù kọmitì nígbà tó wá fọ́ọ̀mù kọmitì yẹn tán ọlọ́run á ní mo bá yín lọ́rọ̀
ọlọ́run ní lọ́tọ̀ ní tí mo ti yàn yín lóye mo ṣe yín kọmitì ẹ̀sìn èmi ọlọ́run ọba mo wà pẹ̀lú yín. làyín ní àkọ́nù tó mọ̀ sọ̀lá. ọlọ́run ní pẹ̀lú májẹ̀mú ni pẹ̀lú kọ̀ǹdíṣàn ni tẹ bá máa fẹ́ máa kírun. wà á dé ìtumọ̀ zaka. tẹ máa fẹ́ máa yọ sàká. wà á máa ń tún ní mùsùlùmí. tẹ máa sọpọ́ọ̀tì àwọn òjíṣẹ́ mi ìjọ tí mo sá ń bẹ́ ń bẹ́ tẹ́ sọpọ́ọ̀tì ìmáàmù ìjọ tí ìmáàmù bá fo Musa mọ́sálásí. wà á sáré túmọ̀. tẹ́kùn lọ́wọ́. wà á kíra ní túmọ̀ ńlá. ọ̀rọ̀ ni ẹ máa gbọ́ àpọ́nlé tó ga jù fẹ́yìn olówó ọlọ́run tẹ́ẹ̀sì máa fẹ́ ìyá mi lówó èyí tó dáa kálú tó yọ́ lọ lówó tí bóun ní fún wa àbótún wa pọn yín lé ó ní mo ṣe yín bẹ́ẹ̀ mo fọ́ọ̀mù ń kọmitì yìí o nítorí ìdíbà tẹ́lẹ̀ mọ̀ pé ẹ ìyá mi lè tọ́ da nínú owó yín nítọ́jẹ́ kọ́lọ́ òun fi tọ́ da sí ni pé ọmọ bóun ti kí ọ tó ó ń kálukú lọ mọ pọ́kẹ́tì ẹ̀ ó sì máa bó ṣe jíjọ tó ọlọ́run jọ wọn bá béèrè owó mi lọ́dọ̀ rẹ̀ mọ́mọ́ owó lòsì wáhùn. wà á kẹ́ ọdínkùnmùlá gbogbo àìlèyé tí kọjá yìí sọ́dọ̀ ọlọ́run bọ́ọ̀ bá ń lé sódà bú inú oníyanu ọ́ máa ná kọ́lọ̀ mọ̀ pé ọ̀fẹ́ ná kó lè bù ọ́ ẹlòmíín béèrè ó ní kò sí lọ́bẹ̀ fi ṣe ìwọ máa wá sọ fọ́lọ̀ ń kó ní tó ọ̀fẹ́ fowó yìí ṣe fẹ́ sí i ní mo fẹ́ fi ṣe fẹ́ sí i bọ́ọ̀ bá yan yọ̀ kọ́ máa wọ̀ ọ́ kódò lè máa ná kọ́ máa lé sí i ọ̀fẹ́ mà pé sọ ọ̀fẹ́ wá jalè ni àbọ̀ ọ̀fẹ́ ṣiṣẹ́ sì ní tòótọ́. ọlọ́ọ̀ni ta ni nínú ajérù ọlọ́ọ̀ni ta nínú yín tí ó yé mi ọlọ́run lówó nínú owó tí mo fún un tí ó yá mi lè tọ́ bẹ́ẹ̀ àjù tó o bá ti wá yá mi ọlọ́run lè mi gbowó lọ́wọ́ yàn kí n má fún nílùú ọdún o. ọlọ́ọ̀ni ìrìn sàdìpele tó mú wá wọn èèyàn ní fẹ́yìn olóyè pọ́jẹ́ẹ̀tì ni wọ́n pè yín fún tí ń jẹ́ pọ́jẹ́ẹ̀tì ọlọ́run ẹ̀sìn ní pọ́jẹ́ẹ̀tì ọlọ́run làwọn ànábì ọlọ́run torí ẹ̀ wá mọ́sálásí ní pọ́jẹ́ẹ̀tì ọlọ́run kò síbi tó ga jùlọ lórílẹ̀ odidi torí mọ́sálásí ọlọ́run fi dìsọ́yì àwọn èèyàn láyé nínú ta ó ní alamtara káyìfà rabbuka bí así àdìsí. ilé aláwọ̀ ẹ̀jẹ̀ alíkẹ́ ìdáhùn bí ìtẹ́lẹ̀ ilé àrísálà lẹ́yìn ìbẹ̀rẹ̀ ní àbábẹ́. torí kábà ni níjọ wọn ti ń bá bọ Ọlọ́run wò wọn àmọ́ máa bá a lè bá a fẹ́ lọ destroy kábà Ọlọ́run ẹ parẹ́ ẹ lọ pamọ́ rẹ ilé mi ní project ni wọ́n fẹ́ lọ destroy yẹn kábà ni Ọlọ́run àkọ́kọ́ tó bá lọ sí sọ́ọ̀tì lè bá kọ́ra ó ní wàyí sí. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. ilé ọlọ́wọ́ àkọ́kọ́ lórí ilẹ̀ ní Káàbà mọ́sáàsì àkọ́kọ́ nìyẹn mọ́sáàsì mẹ́ta náà ní mọ́sáàsì ẹlẹ́ẹ̀kejì ní mọ́sáàsì anábì Muhammad lọ sí sọ́ọ̀tù Tawba aya wa oye ti kọ́ والذي مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون لا تكن فيه أبدا لمسجد أسس على التقوى يوم الحق أن تكون فيه masjid tó yan mọ́sáàsì ànábì nù. ọlọ́run la masjid tó òṣìṣẹ́ àlọ́tẹ́kọ̀ọ́. mọ́sáàsì tó pé ìjọ tí wọ́n ti fi pàdé rẹ̀ lélẹ̀ báyìí tẹ́tí òkúta rẹ̀ lélẹ̀ lérí ìbẹ̀rù ọlọ́run ni wọ́n fi lélẹ̀ lélẹ̀ rí.
mọ́sáàsì ànábì ẹlẹ́ẹ̀kẹta masjid al-aqsa subhana alladhi أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا له لنريه من آياتنا إنه هو السميع البصير. masjid al-aqsa ilé ọlọ́run lórí ilẹ̀ tó jẹ́ ti ọlọ́run ọba lórí ilẹ̀ nìyá ọlọ́run inú nǹkan tó lọ́run ọfà lùjù ọfà làwọn ẹ̀dá náà lọ́dá wa àbọ̀bá lùlé rẹ̀ òun lọ́fà tó fi já sí pé tó ọba wọn tó lọ fi dìfẹ́ǹdì mọ́sálásí tí ń jẹ́ capsule fìdá fún mọ́sálásí èèyàn ni ó ní wà láwùlẹ̀ àná. Dẹ́kun tàbájọ́ olùbádé ìlàwọ̀ ìbò ti sọ wá. Ọlọ́run lè bá fún mi ní wọ́n máa fèsì ara wọn kí wọ́n máa para wọn ni. Làwọ̀ ìbò ti sọ wá mi. Ọlọ́run ní mọ́sálásí ó kù tí wọ́n bá máa wó. Àmọ́ wọ́n máa lè wó mọ́sálásí lẹ́yìn ní máa para yìí. Ọlọ́run ní tẹ̀ bá fún wọn para wọn wọ́n fèsì ara wọn ni wọ́n bá máa wọlé ní Ọlọ́run. Làwọ̀ ìbò ti sọ wá mi wò rọ̀bí. Máa wá àwòdé àdé Ọlọ́run láti sọ fún wa fáwọn mùsùlùmí àwọn ọmọ ìyá wa àgbọ́yé ẹgbẹ́ àgbọ́yé kíkìsì ó lè réèlì. Ọlọ́run tó dá wa ní sọ̀rọ̀ yìí ọwọ́ àmà pé nìkan bẹ lórí ilẹ̀ tí ń jẹ́ mọ́sálásí àmọ́lọ́n bí ó yọ pé mọ́sálásí ká nìkan kọ́ ní ilé ìjọsìn ni gbogbo tó fẹ́ kàkàlẹ̀ ilé ìjọsìn rẹ̀ ní mọ́sálásí ọ̀gá jù ń bẹ Ọlọ́run ní wọ̀ bá wó. Làwọ̀ ìbò ti sọ wá mi. Àsọ̀wámi wà wá kọ́ la ní àyè àwọn fadá ni àyè àwọn kírísẹ́nì ni wàbí àwọn àwakọ́lá ní àyè àwọn nàzárà àwọn yẹ̀wúdì ní ibẹ̀ tí wọ́n mọ̀ bọ̀ wá ibi tí wọ́n yà sí mímọ́ tí wọ́n ti ń pe ọlọ́wọ́ bá wa wàsálà wà á tún kèé sàṣàlá tù ti irun tiwa táǹkì àyè tí wọ́n ti ń ṣe mímọ́ tí wọ́n ti ń pe ọlọ́wọ́ bá ọlọ́run láyè wọn wọ̀ bá dì sọ́ ibẹ̀. Wà máa sáájú ti ka òfin lásìkò ọlọ́run dẹ́kọ̀tọ̀ wá níhùn ọdẹ́kọ̀ bí àwọn ọdẹ́kọ̀ sọ̀rọ̀ wá bí ẹ̀yẹ mẹ́tẹ̀ẹ̀ta àwọn Yẹhudi àwọn Nasara ni wọ́n ní ọlọ́run láyè wọn nìyẹn torí wọ́n dé síwájú wa ọlọ́run fún wọn ní tírà síwájú wa ó gbèdájọ́ fún wọn síwájú wa ọlọ́run láyè wọn ni tẹ́ bá pé mo dìde ilé ẹ̀kọ́ ní ogun síra yìí wọn bá ti tún ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta kó tó káyè kẹrin wọ́n máa sáàjì ọlọ́ni wá máa sáàjì dùn fíyà bẹ́ẹ̀ ni wọ́n bá ti tún ẹ̀yìn àyè mi Ọlọ́run mọ́sálásí mi máa bọ́lọ̀ tó máa wí táwọn máa gbọ́ ó ní mọ́sálásí tó já sí wípé ìsìkáàrù fi àsìkò láàyè kẹsíra. tí wọ́n ń dárúkọ èmi Ọlọ́run bá ń bẹ̀ lọ́pọ̀lọpọ̀ kò fi kẹsíra sí bí àná kò fi kẹsíra sí sọ̀rọ̀ kò fi kẹsíra sí sọ̀rọ̀wọ́t tí wọ́n máa fẹ́ kan lọ́sẹ̀ wọn lọ bẹ̀ àmọ́ fi kẹsíra sí mọ́sálásí àkàtúbà àkàyìrá àkàdàsánì àkìmọ́gárì àkìrìṣáì àtọ̀lọ̀ wá pàdé ní ọjímọ̀ lẹ́ẹ̀kan táwọn pàdé wà pàdé ní ọjímọ̀ ìkẹsíra ayàgbẹ̀rún wọn abẹ́ lò wọ́lá ọlọ́ni ẹni bá ń ràn mí lọ́wọ́ ìrànlọ́wọ́ ní pé ilé mi kò gbọ́dọ̀ wó Ọlọ́run ló wí bẹ́ẹ̀ àyà tó fi tẹ̀ lọ́rọ̀ mọ́sálásí nù àfẹ́nìkẹ́ wà láyé sọ̀rọ̀ ní tọ̀kìdì ló gbé wá wọn bí ò sí tọ̀kìdì bẹ́ẹ̀ wo lọ́wọ́ sọ tí ò ní ṣe ó tún wá sí tọ̀kìdì sí i. wà láyé sọ̀rọ̀ ó gbé láàbù wá fún olùkọ́ níbi dandan ni téèyàn bá lè ràn mí lọ́wọ́ tó kọ́lé mi àbílẹ̀ mi fẹ́ dẹnu kọlẹ̀ wọ́n bá mi nàró ẹ̀ àwọn ọlọ́ọ̀ni ràn lọ́wọ́.
ìbòlẹ̀ yẹn ti sí ìbòlẹ̀ yẹn iṣẹ́ rẹ̀ wọ́n látọ́tọ́ yìí wọn lórí rẹ̀ yìí iṣẹ́ rẹ̀ tó ga jù wọ́n pè yí sí wọn ibi ọlọ́run wá dé asíjú àwa lọ gbogbo sẹ́tọ̀ bá ti fọ́lọ́run tó bá dé aláyé ọba ìwọ́dù tó ọba ilé ṣiṣẹ́ rí pàápàá bí èyí tó àwọn yìí ọba ìwọ́dù lọ sí sọ́ọ̀tì fátìrì kan àfàìṣe tó ọba ti lè ṣe bó ṣe ní kó o ṣe rìwọ́ọ̀dù tó o ṣe yóò sì fi wá bọ̀. الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. Inna alladhina yatluna kitaba Allah. Àwọn tí wọ́n ń ka tírà àwọn Ọlọ́run. Wa aqamus salah. Wọ́n sì ń kírun. Wa anfaqu mimma razaqnahum. Wa anfaqu mimma razaqnahum. Wọ́n wá ná nínú ta fún wọn, wọ́n sáhún. Sirran wa alaniya. Wọ́n ná ti kọ̀kọ̀ tẹ́nìkan ọ̀mọ̀gbà tí wọ́n lọ bá wọn, wọ́n sì ná. Wa alaniya. Wa alaniya nínú ìlú. Ní ọba ní akọ́kọ̀ táwọn wà ní ẹ̀kí gbangba fọ́lọ́run pé wọ́n ní gbangba pé wọ́n mú dólé ti lè báyìí fọ́lọ́run ní gbangba. Yarjuna tijaratan lan tabur. Ọlọ́run ni wọ́n fi wá nǹkan kan tijaratan lan tabur. Àwọn òkan téèyàn ṣe téèyàn pàdánù ní ìlú òwò bẹ́ẹ̀. Liyuwaffiyahum ujurahum wa yazidahum min fadlihi. Láti ìtàn wọn lẹ́sàn tó gbójú owó kájí ìsàlékún ọlá tí wọ́n ní ní. Ó ní tẹ́lú pé ní ọlọ́wọ́ ọba ọba tí ń fojú tí mójúkò tí foríjì ní ìtì dúpẹ́ ọlọ́run yìí sọ bá ajẹ àbàrà móòjẹjẹ móòrìjẹ yóò dúpẹ́ náà tó bá ní reward ìjẹ́ ìwọ́dù yìí fúnra ara rẹ̀ sọ́wọ́ ní ìtàkùn ní dáradá ìwọ́dù sáàdì ìwọ́dù jẹ́ sí ipò ìwọ́dù yìí wá jura wọn lọ àbí ò jura wọn lọ ọlọ́run ló jura wọn lọ ẹni sáré débi orí ọyàtọ̀ fẹ́ni tó dé bẹ́ẹ̀ bá mi lọ sí sọ́tò nìgádàrà kan. وما تنفقوا في سبيل الله ولله ميراث السماوات والأرض لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير. Ọba ni gbogbo ẹ̀yin dáàpè. Mọ́lẹ̀kùn aláàtòmíkù ní sẹ́bìlì rẹ̀. Ọlọ́run kọ́ gbé sàlẹ́ǹjì wá kí ló ṣe yín. Wọ́n ń pè yí pé wọ́n ń ná títọ́ ọlọ́run ọba tẹ̀ wọ́n ń falẹ̀ kí ló dé tẹ̀ ní ná sójú ọ̀nà ọlọ́run ọba. Walillahi mirasu samawati wal ardi. Ọlọ́run ní pẹpẹ ọ̀rọ̀ ilẹ̀ àtẹ̀yí tí ń bẹ ní sámà gbogbo ọlábòkọ̀ wà ń bè ní tí jogún ẹ̀mí. Láyé sẹ̀mí ní kó. Ọlọ́run ẹjẹ́ ń sọ fún yín kò lè jọra wọn kò ṣe déédé ara wọn. Ó lè gbọ́kọ̀ ní ìgbàgbọ́ ní nígbà tí ìwà pa. Ọlọ́run ní ẹ̀ lè jọra yín àwọn tí wọ́n kọ́kọ́ ná ní kọ́bìrì lè fọ́tì irú òní tá ń ṣáájú òní. Ẹ jẹ́ fún wa sọ̀pọ́tì ẹ̀nà tẹ̀ ní fọlọ́run mọ́sálásí fi wá dúró ẹ̀díagun ẹ̀mí ẹ̀díagun ara fọlọ́run mọ́sálásí fi wá dúró ẹ̀sìn fi wá dúró. Ọlọ́run láwọn ẹni àkọ́kọ́ ni àwọn ẹni wọ́n wà ní grade 1 àwọn first class upper